ilé-ẹjọ́ ti gba béèlì àwọn márùn-ún nínú àwọn méje tí wọ́n fẹ̀sùn kàn pé wọ́n lọ́wọ́ nínú ṣíṣekúpa Mojísọ́lá Àwésù pẹ̀lú owó mílíọ̀nù 5 náírà. Lọ́jọ́ Ẹtì Friday ọjọ́ 14 oṣù kẹta ọdún 2025 tá a wà yìí ni onídàájọ́ Ibrahim Yusuf tilé-ẹjọ́ gíga kan tó fìlú Ìlọrin ṣe ibùjókòó ló ti gba béèlì àwọn márùn-ún kan nínú àwọn méje tí wọ́n fẹ̀sùn kàn pé wọ́n lọ́wọ́ nínú ṣíṣekúpa Mojísọ́lá Àwésù tó jẹ́ akẹ́kọ̀ọ́ ETech nílùú Ọ̀fà. Orúkọ àwọn márùn-ún tí wọ́n gba béèlì wọn ọ̀hún ni Adéníyì Adébáyọ̀, Bùkọ́lá Adéníyì, Adéoyè Adéọlá, Lawal Amina àti Peter Blues. Nígbà tí adájọ́ ní kí Adébáyọ̀ Joshua àti Tìmílẹ́yìn Kọ́láwọlé kí wọ́n sì wà lọ́gbà ẹ̀wọ̀n náà títí tí ìdájọ́ yóò máa tẹ̀wájú ní ọjọ́ Ajé ọjọ́ 17 oṣù kẹta ọdún 2025 tá a wà yìí. Ní àárọ̀ kùtùkùtù ní nǹkan bíi aago 10 tí onídàájọ́ Yusuf tó jókòó lórí àga ìdájọ́ rẹ̀ ní gbogbo ilé-ẹjọ́ lọ pa lọ́lọ́ tí ẹnikẹ́ni kò sì lè sọ̀rọ̀ nígbà tí wọ́n ń yẹ àwọn ẹ̀rí léyìí tí ọ̀rẹ́ olóògbé Blessing tí ó ṣe bẹ́ẹ̀ tó ń jẹ́ níwájú ilé-ẹjọ́ tí àwọn agbẹjọ́rò àwọn afurasí wọ́n yẹ àwọn ẹ̀rí náà wò lọ́kọ̀ọ̀kan èjèèjì tí wọ́n sì ń fi àwọn ìbéèrè wọ́n ń tàkòtò ìbéèrè tí Blessing tó jẹ́ ọ̀rẹ́ olóògbé. Lẹ́yìn eléyìí ni àwọn agbẹjọ́rò àwọn afurasí ni wọ́n bá ń gbé ìwé kan síwájú onídàájọ́ Ibrahim Yusuf pé kó gba béèlì gbogbo àwọn afurasí ọ̀hún. Ṣùgbọ́n nígbà tí onídàájọ́ Ibrahim Yusuf nígbà tó ń gbé ìdájọ́ rẹ̀ kalẹ̀ lẹ́yìn tí ẹni tó jẹ́ aṣojú ìjọba DPP Ìdòwú Ayọ̀ọ́lá tó ti ní wọn ò lè gba béèlì Tìmílẹ́yìn tó takò torí pé ẹ̀sùn tí wọ́n fi kàn án ẹ̀sùn tó lágbára ni, ṣùgbọ́n kò tako béèlì àwọn márùn-ún tó kù ní onídàájọ́ Ibrahim Yusuf ló bá ní kí àwọn márààrún yìí kí wọ́n máa lọlé kí wọ́n sì máa ti ilé wá jẹ́jọ́ kí wọ́n san mílíọ̀nù 5 náírà àwọn márààrún. Bákan náà ni kí wọ́n wá ẹni tó jẹ́ mọ̀lẹ́bí wọn kan gẹ́gẹ́ bí onídùúró tí yóò sì ní ilẹ̀ tàbí dúkìá ní agbègbè ilé-ẹjọ́. Ó ti wá sún ìgbẹ́jọ́ míì sí ọjọ́ Ajé Monday ọjọ́ 17 oṣù kẹta ọdún 2025 tá a wà yìí.